àwọn bandit yabo léèwé kan nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n kó àwọn ọmọléèwé wọ́n kó wọn lọ kódà títí di àkókò yìí wọ́n àti ìmọ̀ye àwọn ọmọléèwé tí wọ́n jí gbé lọ o bẹ́ẹ̀ ni mọ́tò ni wọ́n sọ pé wọ́n gbé wá wọ́n sì kó gbogbo àwọn ọmọléèwé yẹn àti principal wọn obìnrin ni principal iléèwé yẹn iléèwé wo nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àti pé agbègbè bó gangan ló ti ṣẹlẹ̀ ń pàtó àkókò wo ló ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ táwọn ọlọ́pàá gbé gbogbo ẹ̀ pátápátá lẹ́hìn láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá yìí ẹ̀yin èèyàn mi mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́dẹ́ àwọn òròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ ẹ̀ẹ́dẹ́kọ̀ọ́dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí lè tí mo gbé wá ń sáà yìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àdàbà tẹlifíṣàn káàkiri àgbáyé níbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀rùn ọdẹ ọdún bíi lágbára Ọlọ́run bá Èdùmàrè ọ̀dẹ gbogbo wa yóò máa dùn ní ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi ìròyìn kan ìròyìn eléyìí táwọn òwe ìròyìn The Punch tí wọ́n tún punch jáde ní nǹkan bíi wákàtí kan sí àkókò tá a wà yìí òun náà láti ń gbọ́ ọ wípé àwọn báńdíìtì àwọn tẹ́rọ́rìstì àwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni wọ́n tún ti dé o sípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wò ó wọ́n petú wọ́n jí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé wọ́n jí wọn gbé o àìmọye wọn ni lọ́wọ́ ta wà yìí torí pé kí ni àwọn ọlọ́pàá gan confam pé àwọn ò tí ì mọye iye nọ́mbà àwọn ọmọ tí wọ́n jí gbé lọ iléèwé wo ni ẹ wò ó community high school níbẹ̀ ní Ahoro Èsìnílé community níbẹ̀ ní Oríire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ gangan làwọn atiláwí yìí ni wọ́n ṣe àkọlù tó ní agbára sí ẹ wá gbọ́ bí ìró ọ̀bọ̀n wọn bí ṣe ń ró kólákólá tí ń dún lákọlákọ kódà wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn pé bọ́n ba olùkọ́ kan kódà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mọ ipò tí olùkọ́ ọ̀hún tó wà bóyá wọ́n ti gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ni o bóyá wọ́n ti pa á ni o bóyá àwọn atiláwí tún jí gbé ni o kò tí ì yé èèyàn lọ́wọ́ ta wà yìí àmọ́ ohun tá a ṣàmọ̀ tó dájú ni wípé wọ́n ti kó ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé yẹn wọ́n ti jí gbogbo wọn wọ́n jí gbogbo wọn gbé wọnú igbó lọ bẹ́ẹ̀ sì ni principal wọn Mrs Rachel Alamu wọ́n ti jó òun náà gbé o ẹ̀yin èèyàn ẹ máa bá ń pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó tààràtààrà kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára tẹ́ ò bá gbàgbé láàárọ̀ òní ni mo ṣe ròyìn kan wípé nípínlẹ̀ Borno àwọn àtìláwí wọ́n yabo iléèwé kan tó jẹ́ pé àwọn tí ń bẹ nínú iléèwé yẹn gbogbo wọn dúró tán ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ya dànù àwọn tó fọ wíńdò wọ́n fọ wíńdò àwọn tó lè gbẹnu ọ̀nà kọjá gbogbo wọn kàn lùgbó wọn kàn lùgbẹ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn bandit wọn ò rí kankan mú lára wọn nígbà tí wọn ò rẹ́ nìkankan mú náà àwọn ọmọléèwé yẹn ni wọ́n bọ́ sínú abúlé yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé ìròyìn yẹn láti ṣe láàárọ̀ ìta àti ìkó lórí ẹ̀ tán táwọn bandit ṣojúlé iléèwé kan ni wọ́n tún ti yabò báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ abẹ́rẹ́ pé lè gbẹnu tán ẹ̀yìn èèyàn ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ wo comment section fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ wá wo òkú àwọn èèyàn ní ti ìṣẹ̀lẹ̀ tó ṣe láàárọ̀ yẹn ni o ẹ wo òkú àwọn tí bandit pa nípa àfọ́náfọ́nsu àwọn tí wọ́n rẹ́gi nínú igbó táwọn bandit náà tún lọ sọ́dọ̀ wọn tí wọ́n pa wọ́n dànù ẹnìkan ló yọrí bọ́ nínú wọn. tìpínlẹ̀ Ọ̀yọ́ là ń sọ lọ́wọ́ báyìí ó dàbí ẹni pé wọ́n ti fẹ́ dójúlé ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí torí pé ìsọsẹ́ wọn nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti fẹ́ máa di lemọ́lemọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n fẹ́ máa sọsẹ́ àbí tí wọ́n tiẹ̀ ti ń sọsẹ́ gan nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Sunday Igboho ti dé kó tó di pé Sunday Igboho padà wá sórílẹ̀-èdè Nàìjíríà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pariwo pé ẹ jẹ́ kí Sunday Igboho máa bọ̀ ọkọ̀ àwọn Fúlàní ni ọkọ̀ àwọn bandit ni ẹjọ́ máa bọ̀ ó ti dé báyìí àti rí nǹkan kan o
àti ìgbọ́n kankan báyìí. Kí ni ìgbésẹ̀ tí Sunday Igboho Òòṣà ti ń gbé lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? Kí ni ìgbésẹ̀ tí Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá? Kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí? Kí ni ìgbésẹ̀ táwọn ọlọ́pàá, àwọn ọmọ ológun nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn Àmọ̀tẹ́kùn, ìgbésẹ̀ wo ni wọ́n fẹ́ gbé àbí tí wọ́n ti ń gbé lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí? Torí àwọn ọmọ iléèwé kan ni wọ́n tún ti jí gbé lọ yìí báyìí. Àwọn ọmọ tí wọ́n jí gbé lọ yìí báyìí, àwọn ọmọ bàbá kan ni wọ́n, àwọn ọmọ àwọn ìyá kan ni wọ́n. Ipò wo làwọn òbí wọn wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Nínú ẹkún ọ̀hún ọ̀ṣẹ́ ló bí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Principal àwọn náà wọ́n jí gbé, olùkọ́ kan náà sọ pé ọta àbọ̀n ti bá yẹn. Eléyìí ò kì í ṣe fíìmù, live and direct ni. Eléyìí gbẹnu tán o, ẹ̀yìn yẹn wá ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ní Ọ̀yọ́ State Police Command òun náà ti jáde wá sọ̀rọ̀, bẹ́ẹ̀ ló confirm ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn. Wọ́n ní police station tó súnmọ́ iléèwé yẹn, community high school yẹn, pé police station yẹn ó jìnnà. Ìgbà táwọn ọlọ́pàá fi débi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀, àwọn atiláwù yìí gbogbo wọn ti ferege, wọ́n ti sá lọ, wọ́n ti kó gbogbo àwọn ọmọ tó fẹ́ kó, wọ́n ti kó gbogbo wọn wọnú igbó lọ. Eléyìí gbẹnu tán o, bẹ́ẹ̀ ló bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Àmọ́ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá o, ìyún commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti kó àwọn ọlọ́pàá, ó ti kó gbọ́n wọnú igbó lọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá wọn, kọ́lọ́n jẹ́ kí wọ́n tètè rí wọn, kó má kàn dàbí ẹni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀. Àwọn ìwé ìròyìn The Punch ló gbélé, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ti gbé. Ẹ máa gbọ́ o, òun lẹ́ ń wòye o. Wọ́n ní gunmen abduct school principal student in Oyo community. Gunmen have invaded Ahoro, a Sinile community in Orire local government area of Oyo State, abducting the principal of the secondary school and an unspecified number of students. Àwọn ọmọléèwé tí wọ́n ti mọye tí wọ́n jẹ́ ni wọ́n ti jí gbé lọ. Eléyìí ò kì í ṣe àhesọ ọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kò kì í ṣe fake news. The incident, according to the Oyo State Police Command, occurred between 8 o'clock a.m. to 9 o'clock. Àárọ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ ń dé sílé ìwé. Between the hour of 8 to 9 ní ìṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé ní àwọn community high school tí ń bẹ́ẹ̀. On Friday at community high school Ahoro Esinile, police spokesperson DSP Anyalade Olayinka in a statement on Friday said the attackers stormed the school premises and whisked away students whose number is yet to be confirmed, alongside the school principal Mrs. Rachel Alamu. Wọ́n ti jí gbogbo wọn gbé o. Ẹ̀yin èèyàn, eléyìí gbẹnu tán ó lékenkà, bẹ́ẹ̀ ló bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí. Òkè Ọya lọ́hùn la ti ń gbọ́ pé àwọn bandits sọsẹ́ lónìí, wọ́n sọsẹ́ lọ́la. Kò yẹ kí wọ́n tún délẹ̀ Yorùbá pẹ̀lú báwọn Yorùbá bọ́n ṣe ní agbára tí wọ́n lóògùn tó. Ó yẹ kí wọ́n tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ní kíákíá ni o, láì fàkókò ṣòfò ara bí ti ń wọ ọmọ. Sunday Igboho sọ lọ́jọ́ yìí pé àwọn ní men, àwọn náà men tó ń wà ńlẹ̀ lọ táwọn ti train. Àwọn Àmọ̀tẹ́kùn ńkọ́, ìrú ẹkùn àbí kí lórúkọ tíìmù tí wọ́n tó yẹ fẹ́ gbé jáde. Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ibo ni gbogbo àwọn pípò yìí wà? Ẹ sára jọpọ̀, kẹ kóra yín jọpọ̀, kẹ ṣera yín lóṣùṣù ọwọ̀, kẹ fight gbogbo àwọn pípò yìí kó kúrò nílẹ̀ Yorùbá pátápátá. Ẹ gbọ́dọ̀ máa bá àwọn pípò yìí ṣeré, ẹ má bá wọn ṣeré ọmọdé, ẹ lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò ní gbogbogbò tó yí wa ká. Ìgbà ọlá tó fẹ́ ṣe léyìí dà, kán máa pa àwọn yẹn lọ́tún, máa pa àwọn yẹn lọ́sì. Ayé ò gbọ́dọ̀ gbà wọ́n lẹ̀ Yorùbá o. Ẹ tè wá nǹkan ṣe sí. Ẹ̀yin èèyàn, ẹ má bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, kó lè tè kan àwọn tó bá yẹ kó kàn wọ́n lára. Ìlérí tí wọ́n là wá múṣẹ gẹ́gẹ́ bá a ṣe ṣèrè fún yín pé àníjẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà láti níjẹ́ kétí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. Ẹni tí ò tí ì follow wa àbẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà ń bẹ ń bẹ, notification bell ni wọ́n ń pè. Òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tá bá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀, awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́sà.
òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ìyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.